welcome ma. Ẹ kálẹ́ pé. Ẹ kálẹ́ bàbá mi o. Ṣé single mother ni yín? Yes, single mother ni but mo ti remarry. Ẹyin mo bí tí mo kọ́ fẹ́ràn yẹn bẹ́ẹ̀ mo bí gbogbo ọmọ sí. Níbi tí mo wà ń sìn mi bímọ síbẹ̀. Àwọn èèyàn kàn bá mi sọ̀rọ̀ pé bóyá kí n padà sọ́dọ̀ àwọn ọmọ ìgbà sọ́dọ̀ àwọn ọmọ yẹn. Kí ló mo wá fẹ́ mọ̀ ní lórí nígbà mo ṣe bẹ̀rẹ̀ níbẹ̀. Tí n bá gbọ́ yín dáadáa, ẹ ní ọ̀dọ̀ ọkọ yín àárọ̀ ẹ bí ọmọ síbẹ̀. Ọ̀dọ̀ ọkọ ọ̀sán tẹ́ wá ń sìn ẹ bímọ kankan síbẹ̀ mà. Kí wá ní ìbéèrè yín mà? Ìbéèrè mi ni pé àwọn èèyàn bá mi sọ̀rọ̀ pé nígbà tí mo bí mo fi bí wọn àti wá jókòó sí àwọn ọmọ yẹn àdé ìgbà tí ẹni tí wà lọ́sẹ̀ tí mo wá fẹ́ mọ̀ ní lórí pé bóun ṣe fẹ́ wọn. Ẹ dúná kí ló ṣe jókòó lálẹ́ yìí náà torí mi gbọ́ nǹkan tẹ́ ń sọ dáadáa ẹ má bínú. Ẹni wípé ta ló ní kí ẹ kó lọ́dọ̀ ọkọ tẹ́ wá ń sìn kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Nǹkan kò ṣẹlẹ̀ ń bẹ̀ o. Àwọn ọ̀rẹ́ mi àwọn èèyàn ni wọ́n bá mi sọ pé kí n padà sọ́dọ̀ àwọn ọmọ mi. Òkè ṣọkọ yín ló lé yín ní ọkọ yín àárọ̀ ló lé yín àbẹ̀yìn lè lera yín bẹ̀? Àorogún ni o òun náà fọwọ́ sí torí pé ó tó bí ọ̀pọ̀ yìí ẹ̀ tó kò dé ọ̀dọ̀ mi rárá àti ṣòro àti fẹ́mẹ́tì mo dẹ̀ wá ń bẹ̀ títí sí náà báyìí tí mo bá jáde báyìí wàhálà ni tí mo bá wọlé títí náà ní sílé. Ẹ jẹ́ n béèrè kan lọ́wọ́ yín ìbéèrè yín á kásẹ̀ ọ̀rọ̀ yẹn lẹ́sìn. Ibi tẹ́ ẹ wá ń sìn ẹ ti wà ń bẹ̀ sìn tó ọdún mélòó? Ó ti bí 3 years ago. Ok ó ti lé ní ọdún mẹ́ta. Ṣé ọkọ yín àárọ̀ mọ̀ pé ti wà lé ọkọ àbí kò mọ̀? Láti 2018 ti kó lọ́dọ̀. Ṣé ọkọ yín àárọ̀ mọ̀ pé wà lé ọkọ àbí kò mọ̀ pé wà lé ọkọ? Mi. Kò kí ń ṣe mi ní ìmọ̀ bóyá ó mọ̀ bóyá pé mi kọ́ ló sọ̀rọ̀ kò kí ń ṣòun ló. Àlùmọ̀ kan ń bí yín léèrè ní sẹ́ ṣé kò mọ̀ pé ti fọkọ mi àbó mọ̀? Ó mọ̀. Ok ó mọ̀. Ọmọ mélòó lẹbí fọ́lọ́ ọkọ àárọ̀ ọmọ mélòó lẹbí síbẹ̀? Ọmọ 5 àbí? Kí ni èjì yín mà? 45. Àbí ṣẹ́yìn ni ìyálé ni àbẹ́yìn ni ìyàwó lọ́dọ̀ ọkọ yín àárọ̀ tẹ́lẹ̀? Ẹ̀yin ni ìyálé ó dẹ̀ fẹ́ràn méjì lé yín àbí? Ọmọ 5 yẹn wọ́n wà lọ́dọ̀ ọkọ yín báyìí mà àbí? Wọ́n wà lọ́dọ̀ wọn kékeré yẹn nìkan ló wà lọ́dọ̀ mọ́ mi. Ló wà lọ́dọ̀ mọ́mì yín àbí? Ẹ̀yin nìkan lẹ wà lọ́dọ̀ ọkọ tẹ́ wà ń sìn àbí bẹ́ẹ̀ kọ́ mà? Ọkọ tẹ́ wà ń sìn yẹn àwọn ti fẹ́ ìyàwó kèlò lẹ ṣe ń bẹ̀ mà? Òun náà ó níyàwó bọ̀ ìyàwó ẹ̀ ti kú. Ok ẹ̀yin nìkan lẹ wà nulé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ inú ilé tó kọ́ àbí? Ẹ ṣé ẹ ní bàbá àti ìyá láyé? Mo ní ìyá ni mo ní dáàdì mi ti kú. Ìyá lẹ ní dáàdì ti kú? Ok ṣé ẹ láwọn ẹ̀gbọ́n ọkùnrin? Mi ní ẹ̀gbọ́n ọkùnrin. Obìnrin ni mo nílẹ̀ gbọ́n mi. Obìnrin lẹ nílẹ̀ gbọ́n ṣáwọn wà nílé ọkọ? Ilé ọkọ tí wọn náà wà wọn kú ń bẹ rárá? Àwọn náà ti kó tẹ́lẹ̀ bọ̀ wọ́n ti padà síbẹ̀. Wọ́n ti padà síbẹ̀ báyìí àbí? Ok mà ṣé ńgbà tẹ́ fẹ́ pè lọ́dọ̀ ọkọ yín àárọ̀ yẹn pẹ̀lú wàhálà tó pọ̀ yẹn mọ́mì yín wọ́n mọ̀ ń pa ẹ̀ àtàntí yẹn náà wọ́n náà mọ̀ ń pa ẹ̀ ẹ̀gbọ́n yín yẹn. Àwọn ọmọ náà ní ṣe kú òde wípé ẹ̀mí ìlànà nígbà àwọn oníjì. Ok ṣé ìyàwó méjèèjì tán fẹ́ lé yín mà ṣé inú ilé kan náà fẹ́ méjèèjì yẹn sí àbẹ́yìn lẹ́ ń dá gbé lọ́dọ̀ ti yín? Èyí kékeré òun nílé tiẹ̀ ló ń gbé. Èyí tí wọ́n fẹ́ sì pé wọ́n fẹ́ lébi kan ló wà nílé báyìí náà ló wà nílé. Ṣé èyí tán fẹ́ lé yín yẹn lẹ́jọ́ ń gbé tẹ́lẹ̀? Àbí bẹ́ẹ̀ kọ́? Ìkẹta yẹn wọ́n fẹ́ yẹn síta ń tiẹ̀ ni wọ́n kọ́ lé tiẹ̀ fún. Òun ló ní ilé tiẹ̀ fún ara tiẹ̀ ìyẹn ìyàwó kẹta yẹn àbí bẹ́ẹ̀ kọ́ mà? Tẹ́lẹ̀ single mother nìyẹn náà ok ṣé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí mà ṣẹ́yìn ti nílẹ̀ mà? Ẹ tí ì nílẹ̀ àbí? Ṣé ẹ ní kọ́kàdì lórí aago yín? Ẹ má bínú tí mo fẹ́ sọ yìí mà ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí ẹ má bínú ẹ ló mọ̀ràn gidi ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí. Ìbá yín sòótọ́ ọ̀rọ̀ ń sìn ìka àwọn èèyàn ló yí yín ká mà ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí ẹ̀yin ni ìyálé ẹ̀yin ò tí ì ralẹ̀ tí ì rà kankan ti yín o ẹ̀tàn fẹ́ sí yín sì kẹta gan ilé ara ẹ̀ tiẹ̀ ló ń gbé o
ẹ dẹ̀ ti bí ọmọ 5 fọ́kọ títí yín, ẹ wá ní pé wàhálà pọ̀ ń bẹ, ẹ̀yin wá dọmọ 5 lẹ́yìn tí yín, ẹ kó 4 fọ́kọ, ẹ mú kan ẹ lọ fún ya yín, ẹ wá lọ sọ́dọ̀ opó ọkùnrin kan, ẹ̀yin lọ dúró síbẹ̀, ẹ wá ní pẹ̀lú ibi tẹ́ ẹ wà ọkọ yín ó lè mọ̀mọ̀ pé ti lọ́kọ míì ń bẹ, ẹ wá ní pé àwọn ọ̀rẹ́ yín wá sọ fún yín wípé kẹ́ ẹ padà sọ́dọ̀ ọmọ yín àárọ̀. Paul, ṣé mò ń sọ̀rọ̀ sọ́dọ̀ ọmọ yín nígbà tẹ́ ẹ bímọ fẹ́ tẹ́ ẹ wà lọ́dọ̀ rẹ̀ yìí, ẹ dẹ̀ wà late 45, talent tó ń gbà yín mọ̀ràn mà, ta ni ka ènìyàn tó ń gbà yín nímọ̀ràn pé èèyàn jẹ́ ẹ̀jẹ̀ rẹ kò ní kó má jẹ́ ẹ̀ka, pé èèyàn jẹ́ ẹ̀jẹ̀ rẹ kò ní kó má bí ìfẹ́, kò ní kó má envy ẹ, kò ní kó má ṣì ẹ̀ darí. Òun mọ̀ tán ń pè lógo ni, ṣé òun wá èmi ni, ṣé òun wá èmi ni? Ẹ̀yin di ọmọ 5 lẹ̀, ọmọ 5, ṣé ẹ fẹ́ bímọ bí tẹ́ ẹ wà yẹn ni mà? Àǹtí mi ẹ ṣe ń ṣe báyìí torí Ọlọ́run, ẹ máa jèrè àwọn ọmọ yín. Ẹni ẹlẹ́ni ò ní jókòó ń jọ̀ǹkẹ́ ìyá àwọn ọmọ yín gẹ́gẹ́ bí ìyẹn lè máa jókòó náà. Ẹ fi lé ọkọ yín àárọ̀ lẹ̀. Irú ìyàwó ni ìbá máa jẹ ọ̀tá yín mà. Tẹ́ ẹ bá ti níṣẹ́ yín lọ́wọ́ ẹ ti bí ọmọ 5 ti yín, ọkọ yín ò nà yín kò fi ń ṣoògùn owó. náà bá rí sẹ́rí gbogbo wọ́dúrópù mi wọ́n dẹ̀ dúró bátìrì tí wọ́n gba gbogbo aṣọ mi. Ẹ gbọ́ tèmi nítorí ẹ kẹ́ ẹ ṣe ẹ̀ mọ́. Ẹ̀yin ní ẹ wáṣẹ́kúṣẹ́ bó ṣe yàrá kẹ́ ẹ lọ kọ́, ẹ kó lọ ọbẹ̀ pẹ̀lú àwọn ọmọ yín. Ẹ nílò àti kọ́kọ́ kiri, kódà ẹ nílò ọkọ mọ́ ìgbésí ayé yín bẹ́ẹ̀ ṣe wà yẹn pẹ̀lú àwọn ọmọ tẹ́ ti bí yẹn. Ẹ nílò ẹ̀. Ìtí wo rí wọ́n ṣe fún aṣọ yín lọ́dún ìwé iná búrẹ́dì ẹ já lọ́tún ẹ já lọ́sì, ẹ lọ lóòdì kejì tẹ́ ẹ lọ́tẹ̀ ti lọ lọ́kọ yẹn ẹ lọ bẹ̀, ẹ rù bírí sọ pé ẹ rù dánwò, ẹ máa rù dánwò ń bẹ̀. Àwọn kan láàmì lakánú ayé lẹ́ni, tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tí àwọn ìyàwó wọn ti ṣe látẹ̀yìnwá, tẹ́ ẹ bá gbọ́ ẹ ń bá gbọ́ yóò lanu ni, yóò lanu ni. Ebi ń pa mí, ẹ dákọ̀ ẹ fún mi lówó, o dẹ̀ lápò lẹ́sẹ̀, o lè rú bírí so pé, o lè lọ rú bírí so pé kó lọ rú. Ṣé òun wá èmi ni? Gbogbo òtàn gbèsè ayé mi lẹ́fẹ́ kí n fi ṣètò tán lórí program ni, lórí afẹ́fẹ́ ni. Ojú yín ọ̀tá mi, ẹ mọ́ tètè padà, kẹ́ ẹ padà sí ọ̀dọ̀ àwọn ọmọ yín, kẹ́ ẹ padà sí ọ̀dọ̀ ọkọ yín àárọ̀, ìyẹn tí ò bá gbà yẹn padà. Ṣùgbọ́n tí wọ́n bá fi ṣe tèmi Babátúndé Balógun o, Ọlọ́run bá ń gbọ́, ìyìn lè fògùn gbà yẹn padà. Kò sí wòlíì tí ó gbàdúrà yẹn fún yín, ìyìn lè gbà yín padà. Orí afẹ́fẹ́ mo wà, kò tí ì sí wòlíì tó lè gbàdúrà yẹn fún yín, ìyìn lè gbà yín padà. Kò tí ì sáfà yẹn náà. Torí bẹ́ẹ̀ ṣe rí yẹn rìn dáadáa. Ẹ padà sí ọ̀dọ̀ ọmọ yín lẹ́rọ̀ fún àǹfààní ara yín. Ṣé ẹ fẹ́ bí Jésù bí tẹ́ wà ní àbí ẹ fẹ́ bá Ànábì bí tẹ́ wà? Ẹ má bínú tọ́rọ̀ mi bá lé o, ẹjọ́ torí Ọlọ́run o, tí n bá sọ bẹ́yẹn kò ní yé yín dáadáa o. Ṣé ẹ ti gbọ́ mà? Ẹ padà sọ́dọ̀ àwọn ọmọ yín, ẹ jèrè àwọn ọmọ yín o pẹ̀lú agbára Ọlọ́run, ẹ jèrè àwọn ọmọ yín o. Gbogbo ogun tó sọ pé òun fẹ́ ṣí yín nídìí pé kẹ́ ẹ máa lọ́kọ káàkiri, Ọlọ́run fògùn yẹn bú o. Ọlọ́run ti fún yín nísinmi o. Ẹ bá bímọ 4 tó bímọ 5 sílé ọkọ, yóò ṣáàbí bẹ́yẹn sìn, àmọ́ lọ bí 20 ọdún 15 tó tún wá ń kẹ́rù bú kúrò ń bẹ̀ lẹ́yìn ọdún 15 tó ń kẹ́rù bú kò ń lé ọkọ. O fẹ́ lọ fún ọkọ mi àbí? O ò múṣẹ́ tiẹ̀ tí wàá ṣe. Nǹkan tó ń ṣe láyé wọ́n náà gbọ́dọ̀ ṣe náà. Tó bá kọ́lé tó ralẹ̀ fún ara ẹ tó onímọ́tò ṣó lè wọ ni? Kí wọ́n náà lọ fún vacation ṣó lè wọ ni? Ṣ'Amẹ́ríkà jẹ́ wọ tiẹ̀ ni àbí lọ́dọ̀ jẹ́ wọ tiwọn náà? Èwo ni ọkọ ìyàwó tó ti ìgbádùn ayé gangan ni? Ìwọ́gun ò tí ìgbádùn lé ayé yẹn. Bẹ́ẹ̀ ló dé airport rí,